Ọjọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyún ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2025, èyí táwọn olóyìnbó tí wọn yóò pè ní the 5th of March 2025, ó ní ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ inú máa ṣayẹyẹ ọjọ́ bíi ọdún méjìdínláàádọ́rùn-ún 88 years lókè èèpẹ̀, tó sì jẹ́ wípé káàkiri gbogbo àgbáyé iná ti ń fi ọ̀rọ̀ síta láti kí bàbá náà kú oríire ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ àti láti bá a ṣe àjọyọ̀ àti láti tún ṣe àdúrà fún un pé ẹ̀mí ẹ̀ yóò gùn lókè èèpẹ̀. Ẹ rántí pé ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún ni Ọbásanjọ́ ló máa ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ̀, kó sì tó di ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí tí ayẹyẹ ọjọ́ ìbí náà tó bọ́ sí. Ọbásanjọ́ ti kó àwọn èèyàn pàtàkì jọ ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọjọ́ kejì oṣù kẹta tá a wà yìí láti kó wọn lẹ́nu jọ láti fún wọn ní oúnjẹ, èyí tó wáyé ní ọ̀kan pàtàkì lára àwọn ilé ìtura tó wà ní ìpínlẹ̀ Èkó, ìyẹn ìtàn pè ní Debro Hotel tó wà lágbègbè Victoria Island ní ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni àwọn èèyàn pàtàkì bíi ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan, ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Sierra Leone olóyè Ernest Bai Koroma, igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ ìyún Alhaji Atiku Abubakar, ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ ìyún l'Àbújá olóyè Bukola Saraki, kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Babátúndé Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Ibẹ̀ ni gbogbo wọn náà ti pàdé lórí mínísítà ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí arábìnrin Obi Ezekwesili. Ìwò wọn ti pàdé lórí àwọn gbajúgbajà oníṣòwò bíi Obi Cubana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iná pàdé níbi àpèjẹ tí Ọbásanjọ́ ṣe ní ìlú Èkó. Ṣùgbọ́n lọ́jọ́ Wednesday gan ni ọjọ́ bí Ọbásanjọ́ ló bọ́ sí. Ọjọ́ náà sì ni gbogbo àwọn èèyàn ńláńlá káàkiri Nàìjíríà àti káàkiri àgbáyé wọ́n ń fi ọ̀rọ̀ síta láti ṣe ẹ̀yẹ fún Ọbásanjọ́. Nínú ọ̀rọ̀ tí Tinubu ìyún ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá fi síta sí fún Ọbásanjọ́ ló ya àwọn èèyàn lẹ́nu tó sì dariwo ńlá jù. Ẹ rántí pé àárín àwọn méjèèjì ògún régé orogún náà sì jọ ń ṣe, ṣùgbọ́n níṣe ni Tinubu máa kan sára sí Ọbásanjọ́ nú àtẹ̀jáde tó fi síta láti kí ikú oríire ọjọ́ ìbí. Ó ní èèyàn ńlá èèyàn pàtàkì ní Ọbásanjọ́, ògo kan sì ní fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lóòótọ́ àwọn èèyàn lè rí Ọbásanjọ́ bí oníjàngbọ̀n nítorí pé gbogbo ìgbà ló máa ń dá sọ̀rọ̀ ìjọba oníjọba tí yóò kọ lẹ́tà tí ó tún sọ̀rọ̀, ṣùgbọ́n ó ní gbogbo ìjàngbọ̀n tó ń fà yìí ó ní ó máa ń so èso rere. Ó ní béèyàn ò bá rí ẹni bẹ́ẹ̀ máa síyàn ní gbẹ́rẹ́ pàkọ́ láti máa ṣe bí oníwàhálà bẹ́ẹ̀, ó ní Nàìjíríà ò máa lè dùn. Ọ̀rọ̀ tí Tinubu sì sọ nípa Ọbásanjọ́ yìí ló máa di ariwo ńlá táwọn èèyàn sọ pé àṣé ìjàngbọ̀n tí Ọbásanjọ́ tó ń fojú Tinubu àtàwọn míì rí ó ní yóò tún padà dín tán fi máa yìn báyìí, tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló tún kan sára sí Bọ́lá Tinubu pé ó wù ọmọlúàbí ó jẹ́wọ́ ọmọ ọkọ Yorùbá láti ẹ̀ ti kí Ọbásanjọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀ àti ọmọ Yorùbá tòótọ́ táwọn méjèèjì tí wọ́n jọ jẹ́.